Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ akọni níwájú adájọ́, akọni olóṣèlú ni bàbá olóyè olóògbé Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ nígbà ayé wọn. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Great Yorùbá, ìkànnì tó ń ṣe àgbélárugẹ fún gbogbo nǹkan tó jẹ mọ́ ilẹ̀ Yorùbá láti mọ̀, láti gbọ́ àti láti jẹ́ ká mọ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Ó yá ẹ jẹ́ á lọ sórí ìtàn bàbá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ GCFR, the Senior Advocate of Nigeria SAN. Tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀kan pàtàkì ẹ̀yà pàtàkì ní ẹ̀yà Yorùbá. Bàbá yìí la bí nílẹ̀ Yorùbá ní ìlú Ìkẹ́nnẹ́ nípínlẹ̀ Ògùn lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún 1909. Gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni ó jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa lọ sí ilé ẹ̀kọ́ àti ilé ẹ̀kọ́ gíga nínú ìdílé wọn nígbà náà lọ́hùn. Wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Wesley College nílùú Ìbàdàn, ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí àgbẹ̀, farmer, teacher, typist àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di wípé wọ́n gbéra lọ sí University of London láti kẹ́kọ̀ọ́ nípa òfin. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀, ìwé ìròyìn Nigeria Tribune. Bàbá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló dá ilé-iṣẹ́ ìròyìn yìí sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú Action Group, AWO gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè wọ́n, jẹ́ premier àkọ́kọ́ ní ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn first premier of Western Region láàrin ọdún 1954 sí ọdún 1960. Tá a bá ń sọ̀rọ̀ nípa ó ti ń wáyé, kò wáyé rí, ó ti ń ṣẹlẹ̀, kò ṣẹlẹ̀ rí nílẹ̀ adúláwọ̀ àti káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé kọ̀ọ̀kan nígbà náà lọ́hùn. Àkọ́kọ́ irú rẹ̀ ni ẹ̀kọ́ ọ̀fẹ́ dídá sílẹ̀. Bàbá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dá ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀, ètò ìlera fún àwọn ọmọdé nílẹ̀ Yorùbá ní ọdún 1955. Móhùnmáwòrán àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà, ìyẹn WNTV lọ́dún 1959. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium tá a mọ̀ sí Liberty Stadium náà kò gbẹ́yìn. Bẹ́ẹ̀ ni wọ́n fi ìpìlẹ̀ Cocoa House tó jẹ́ skyscraper àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìwọ̀ oòrùn Áfíríkà, ìyẹn West Africa, gbogbo ẹ̀ ní ìlú Ìbàdàn tó jẹ́ ibùjókòó Western Region Government nígbà náà lọ́hùn. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n kó ipa pàtàkì, ipa má lè gbàgbé lórí gbígba òmìnira orílẹ̀-èdè Nàìjíríà kí Ọlọ́run délé fún wọn. Màmá mú wá lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ìtàn àwọn akọni ilẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá. Mo tún ń padà bọ̀ lórí ìtàn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Subscribe button yẹn ni kẹ́ ẹ fi máa gbé mi lárugẹ. Ẹ ṣeun, ojú ò ní tì yín. Ó di lábọ̀, ó dìgbà kan náà.